ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣàlàáfíà lẹ́wà ṣe dáadáa ni mo bá yín. Gist tá à ń gbọ́ wọn ní àǹtí wa àárò wọn ní ṣe náà lọ sí àkúrẹ́ o láti lọ yọjú sí Tadenikawo mi queen wa wọn ni wọ́n arrest wọn nítorí ọ̀rọ̀ Queen Naomi àti ọ̀rọ̀ Tadenikawo. Ṣé ẹ rí pé ẹ̀rí wọn ní bẹ́ẹ̀dẹ̀ kábíyèsí allegedly nǹkan tá a gbọ́ ni o wọ́n ní nítorí ẹ̀ ni wọ́n fi wá. Ẹ̀yin èèyàn lé a ti ń sọ̀rọ̀ yìí ó mà ti ń pẹ́ lórí ìwà tí àǹtí wa àárò ń wù Olori Ronke lórí ìwà tí wọ́n ń wù kiri. Ó ń ya gbogbo èèyàn lẹ́nu pé báǹtí wa ṣe dàgbà tó ṣó yẹ kó máa wúrú ìwà báyìí. Wọ́n ní wọ́n ti wọ́ọ̀nù wọn pé wọn ò gbúdọ̀ wá sákúrẹ́ mọ́ wọn ò gbúdọ̀ wá Queen Naomi wá wọn ò gbúdọ̀ lọ ṣọ́ọ̀ṣì Queen Naomi. Wọ́n ní wọ́n dẹ̀ ti wọ́ọ̀nù wọn pẹ̀lú undertaking. Wọ́n ní irọ́ ni wọn ò gbọ́ wọ́n sì máa lọ ṣáá ni nǹkan tí ò dáa ni. Ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV èmi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sórí gist tèmi ṣàlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín o fún àdúrótì mi lórí channel mi. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Òkè òkè lọ́wọ́ yín á máa lọ ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, at least public affairs or politics and so on. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o wọ́n ní mọ́mì queen wa wọ́n ní wọ́n lọ arrest Olori Ronke wípé wọ́n ní wọ́n ò gbúdọ̀ wá sí Àkúrẹ́ mọ́ kán wá yọjú sí Tadenikawo wọn ò gbúdọ̀ wá Queen Naomi lọ church mọ́ wípé wọ́n dẹ̀ ti sign undertaking wípé wọn ò ní ṣe bẹ́ẹ̀. Wọ́n ní bí àǹtí wa àárò ṣe tún gba Àkúrẹ́ lọ nìyẹn tán láwọn wá yọjú sí Tadenikawo. Ṣé ẹ mọ̀ pé àwọn obìnrin ilé Ifẹ̀ gan ti wọ̀nù wọn àti Mariam àtàwọn náà wọ́n ti wọ̀nù wọn pé àwọn ò fẹ́ rí wọn lákúrẹ́ mọ́ àwọn ò dẹ̀ fẹ́ rí wọn lọ́dọ̀ Queen Naomi kan máa wá wọn lọlé but still yet wọn ò gbọ́. Kábíyèsí gan wọ́n ní wọ́n ti sign undertaking pẹ̀lú Mariam pé kò gbúdọ̀ lọ sí ọ̀dọ̀ Queen Naomi ilé wọn mọ́ rárá àti rárá. Ẹ̀yin èèyàn nǹkan tí ò yé mi ni pé kí ló dé tó jẹ́ pé lẹ́nu ijọ́ mẹ́ta ṣe ló Olori Ronke ń jealous. Ọkọ ìyá mi lẹ́nu ni because báwo lèèyàn ṣe máa jealous ẹni tó jù lọ mi ò gbọ́ rí láyé. Ẹni yìí dẹ́ni kò ń ṣe pé ńgbà tẹ́ ń fẹ́ kábíyèsí ló wá ìṣẹ̀fẹ̀ kábíyèsí ẹ̀yin lẹ wà ní palace yẹn ẹ wà ní palace yẹn ẹ jẹ́ kọ́kọ́ bá ń tẹ kábíyèsí. Queen Naomi dẹ̀ ń rí yín Queen Naomi ò bá yín fa wàhálà jẹ́jẹ́ wọn náà ń lọ. Ẹ ń ṣe gbogbo nǹkan tó wù yín ń bẹ̀ wọn ò sọ̀rọ̀ wọn ò bá yín jà because wọ́n mọ nǹkan tó gbé dáadáa. Ẹ ń ṣe side chicks fún kábíyèsí nígbà tí Queen Naomi wà ní palace ẹ máa lẹ́nu ọ̀rọ̀ ẹ máa lè sọ̀rọ̀. Kábíyèsí máa ń yọ yín fẹ́ máa ní. Ní ìsìn báyìí tí Queen Naomi ti wá kúrò ní palace àyè wá gbà yín. Àǹtí wa àárò àyè wá gbà yín ẹ wá ń ṣe nǹkan tó wù yín nínú palace. Ṣé ẹ tiẹ̀ rí tó bá tẹ̀ sẹ́ pé ẹ jẹ́ kí n wo ẹni tó kéré jù tó máa ní Dr. Elizabeth àti Tobi ló ń jealous mo understand. Bọ̀ ẹ̀yin àǹtí wa ẹ máa ju kábíyèsí lọ ẹ wá ń jealous. Oríṣiríṣi ìwà náà ló wà lọ́wọ́ Olori Ronke o. Oríṣiríṣi ìwà náà ló wà lọ́wọ́ àǹtí wa Olori Ronke o. Wọ́n ní ṣe náà máa ń jealous o wọ́n ní náà máa ṣọ́ kábíyèsí kiri. Wọ́n ní tó bá rí báyìí pé kábíyèsí àti Queen Naomi ń sọ̀rọ̀ báyìí wọ́n ní wàhálà yẹn máa ń sọ̀kalẹ̀ ni. Ẹ rántí ìgbà tí kábíyèsí mú wọn lọ sí church fún program kan tó ń ṣe tó ń sọ fún kábíyèsí pé kí ló dé tí wọ́n ń worí fóònù wọn. Wọ́n ní owó ara wọn wọ́n ló ju ti nǹkan míì lọ. Nǹkan tá a gbọ́ là ń sọ fún yín o ẹ dẹ̀ fojú ara yín rí fídíò yẹn náà kì í ṣe pé bóyá irọ́ ni
àjọ wo fídíò yẹn ni tán jókòó sẹ́gbẹ̀ẹ́ kábíyèsí tí kábíyèsí mú fóun wọn tó ń wo test wọn tiẹ̀ mẹ́ni tó ń test kábíyèsí gan wọ́n tiẹ̀ ní Queen Naomi gan kọ́ ló ń test kábíyèsí. ẹ̀yin èèyàn wa ìwọ̀nba lèèyàn ń jowú mọ́ náà ìwọ tó lọ fẹ́ kábíyèsí kí ló lọ fẹ́ fún. so ìwọ tó lọ fẹ́ ẹni tó níyàwó 5 kò yẹ kó jealous náà. ẹ̀yin lẹ mọ nǹkan tẹ́ wá lọ bẹ̀ ẹ̀yin lẹ mọ nǹkan tẹ́ ń wá kiri. ẹni tára ẹ̀ gbóná kò yẹ kó máa fẹ́ ẹni tó níyàwó. ó yẹ kẹ́ ẹ lọ fẹ́ ẹni tó yẹ pé ẹjọ́ máa jìyà ni tẹ́jọ́ máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bọ̀ irọ́ kọ́. ẹ ṣàfẹ́ dolórí tipátipá ṣáá ni táìtù yìí ó wà important sí láìvó yín. táìtù tẹ́ ẹ lè fi gbowó ní báǹkì ẹ lè fi ṣe nǹkan kan ju kán máa gbọ́ pa àṣẹ kán máa gbé tẹ̀lé yín lẹ́yìn lọ. anyway ẹ̀yin lẹ mọ nǹkan tẹ́ ń wá kiri. so wọ́n ní bí mọ́mì queen wa wọ́n ní bó ṣe lọ arrest wọn nìyẹn o wípé kán wá take undertaking o pé anything kò gbúdọ̀ ṣe Queen Naomi àti Tadenikawo. ẹ̀yin náà rántí lórí ọ̀rọ̀ school Tadenikawo táwọn àti Mariam jọ lọ ń plan wípé kán change school Tadenikawo sí family school àwọn Mariam tí wọ́n ní cousin Mariam kan ni. èèyàn gbọ́dọ̀ wà very careful. You cannot trust Olori Ronke, you cannot trust Mariam àti àǹtí wa a lè trust wọn o. so bóyá nǹkan tí màmá fi lọ ní kán wá sign undertaking nìyẹn. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. òkè òkè lọ́lá yín á máa lọ o. ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.